Èmi ni High Chief Yusuf Akande Ayọ̀lá Láyínká wa Ambassador ìlú Ọ̀yọ́, the Prime Minister to ikú bàbá yèyé. Tí a bá wo agbára tí àwọn bàbá ńlá tèmi tọ́lọ̀ ń gbé fún wa lórí tí a ń jẹ́ Basọ̀run là ń pè ní bàbá ọba. Àwa là ń fi Aláàfin sórí àpèrè. Òní á sì fi hàn bàbá aláàmì náà síbẹ̀. Òun náà ló fi mí náà jẹ. Ọlọ́run ní kí bàbá ọkà tó sì so àgbà bí a ṣe fi á sí. Basọ̀run gan la láṣẹ lọ́yọ̀ọ́ nílùú Ọ̀yọ́ tó sì máa ń jẹ́ ọwọ́ ọ̀tún Aláàfin àjọ ṣèjọba ni. Báláàfin bá ti gbéṣẹ̀ kò ní ìdí pé kò rí bí ìlú kan kó àwọn máa wò pé nìkan ni àwọn èèyàn kan. Basọ̀run náà ló next láti máa tọ́jú àyèyàn ọ̀gbọ́dọ̀ vacance àyè Aláàfin vacance tẹ́lẹ̀ mi ò tún fi débẹ̀. Wọ́n lè máa jókòó oríṣiríṣi ìdílé Adéyẹmí ìdílé Alówólédù ìdílé Gbágéjẹsí ọmọ ìyá ọmọ bàbá kan náà ni wọ́n. Nígbà tí wọ́n pọ̀ ó ní wọ́n ya orúkọ sọ́tọ̀ọ̀tọ̀. Bó ti wò ó rí oyin ilé ìjòyè Aláàfin láíláí oyè Basọ̀run náà ti ràn mí jẹ nì. Níjọ́ tí Aláàfin ti lọ tá a ti sórogún gbogbo agbára tó bá wà Anthony tó wà ń bẹ̀ ọ̀dọ̀ mi ló wà. ìta fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àtọ̀yọ́ Ọ̀yọ́ tí wọ́n tóbi tó ń bá yín sọ̀rọ̀ yìí Ọ̀yọ́ mèsì ọ̀bẹ sọ̀yọ́ mèsì má àwọn náà fẹ́ dọba bàbá wa ní afẹ́ wo náà bẹ́ẹ̀ yẹn náà Ìbàdàn náà number 1 àtọ́ba ìlú Ọ̀yọ́ èèyàn gbọ́dọ̀ ní ipò kọ́ mọ́ ríra rẹ̀ tó bá ti di pé lágbájá ó gbéraga kéèyàn náà chẹ́kì ara ẹ̀. Ìbàdàn lówó lọ́wọ́ Ìbàdàn ní jẹ gómìnà àmọ́ kò sí ti ń jẹ́ Imperial Majesty Ìbàdàn kò sí ti ń jẹ́ Imperial Majesty Ògbómọ̀ṣọ́ ẹ lágbára fún ààrẹ sí wa àmọ́ wallahi tẹ́ bá tó ẹ̀ lè mú jẹ ilé iṣẹ́ òní ń bẹ lọ́yọ̀ aṣọ ìgbéraga yìí ti pọ̀ ju gómìnà díẹ̀díẹ̀ aṣọ ìgbéraga yìí ti pọ̀ ju ẹ̀yin ọba ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ánìsìmí ìdákọ̀ bàrẹ́kà gbogbo ọ̀tọ́ láti ríra rẹ̀ nínú wá sí ìpè kí ní ìbọn wí kódà àwọn ọmọ Ọ̀yọ́ náà ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ gómìnà ni wá a lè yọ ọba gómìnà ni wá a lè pààyàn gómìnà ni wá kò sí níta àlè ṣe gómìnà Mákindé níta àlè ṣe ń bẹ ntọ́lọ́wọ̀n bá fẹ́ sí ìgbéraga yìí ti pọ̀ ju kọ́ba tuntun nílùú Ìbàdàn wọn ni mò ń bá wípá ni mo ṣe gómìnà rí èmi ni mo jẹ́ bá pọ́pọ́ ọ̀kọ́lọ̀ yóò ní ọba nìkan lọ́lọ́run sírò mọ́yọ̀ tàbí wá ní ìgbéraga aláàfẹ́ béèrè lẹ́nu kí ní ìgbéraga yìí pọ̀ kí ní Ìbàdàn sọ yọ̀ náà kí ni distance wa ìlú Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn samani tó dé ya àgbẹ̀rọ̀ yọ àdásíra wa àwọn eléyìí fẹ́ ayọ̀ àdásíra wa ní yọ torí pé ọba tó débè òun dìtàn àbábàdàn àbáwọ̀ ọbámbàdàn Ọlọ́run kẹ́yìn ẹsẹ̀ gómìnà ẹsẹ̀ gbogbo àì ní nǹkan tán Kùránì wa gbóyè pọ̀ látàmsì fìlàáàdì mọ́ra àn Ọlọ́run má ṣe máa rìn lórílẹ̀ pé tàbá ń sírò ọ̀nà rẹ́bù Ìbàdàn ló ní jù bẹ́ẹ̀ ni tàbá ń sírò pé àtàlọ́lọ́dẹ rẹ́bù jù lónìí Ìbàdàn ni àní bẹ́ẹ̀ ni Àkúrọ̀ àwọn bàbá tó bí àwa àti àwọn ìran ìmáàmù wa àgbà nìbàdàn lánàá ọmọ ilé ni ìmáàmù Ọ̀yọ́ ni kódà àwọn ọmọ wa sọmọlé kò sọmọ Ìbàdàn tí ò ní sírò ààrẹ mọ́yọ̀ kò sọ́yọ̀ tí ò ní nìbàdàn ó bá adájọ́ ọmọ Ọ̀yọ́ àti Ìbàdàn ẹ má jáwọ́ ọjà o kódà bí fúyàwó náà bá dé Kùránì wa ní pọ́pọ́ ọ̀kọ́lọ̀ yóò ní ọba nìkan lọ́lọ́run sírò mọ́yọ̀ tàbí wá ní ìgbéraga aláàfẹ́ béèrè lẹ́nu kí ní ìgbéraga yìí pọ̀ ìgbéraga yìí ti pọ̀ ju ọba tuntun nílùú Ìbàdàn wọn ni mò ń bá wípá ni mo ṣe gómìnà rí èmi ni mo jẹ́ bá ìtí ń jẹ́ yíyọ ọba máa wọlé náà ní kó fi Kùránì wá sọ́ba èmi láàtọ́ sí fìlà má ṣe máa pé ta ni ẹ tẹ̀ wọ́n mọ́lẹ̀ bàbá ní apáta rẹ̀ sápàtàwó lọ́wọ́ náà rẹ̀ tàbá ní apáta rẹ̀ sápà pé Bọ́lá Ìgè ṣèjọba Ọ̀yọ́ State yẹ tàbá ní apáta rẹ̀ sáàsì pa pé bàbá wa Ládọjà o wọ́n ṣe gómìnà rí lọ́dún báyìí sọ́dún báyìí sí apárẹ́ lọ́gọ́rùn ọdún mẹ́rin sóni yóò máa bẹ́ẹ̀ ní tàbá ní Bọ́lá Ìgè tó ṣe ìjọba gómìnà Ọ̀yọ́ State lánàá sápà yìí náà rẹ̀ ẹ wá ní kíní kan old empire ni ọmọ ìyá mi ní Islam kí lọ́ọ́ bá débi kọ́yọ̀ ní jẹ́ Kakanfò àkọ́kọ́ Ọ̀yọ́ Aláàfin ní jẹ́ Kakanfò ẹ̀kejì Ọ̀yọ́ Aláàfin ní jẹ́ Kakanfò ẹ̀kẹta Ọ̀yọ́ Aláàfin ní jẹ́ Kakanfò ẹ̀kẹrin Ọ̀yọ́ Aláàfin gbogbo nǹkan lẹ́lẹ́ ní Ọlọ́run lọ́fọ̀yọ̀ lọ́la rẹ̀ Kùránì wá ní àtàtà máa ń ná ibẹ̀ kúmọ̀ lọ á dé bẹ́ẹ̀. ìta pè ní gbéraga ìta pè ní máa ná tàwa bọ́yìn ìní àtàzálùlì ìta pè ní ìrẹ̀lẹ̀ lágbájá nírẹ̀lẹ̀ kẹsí pé wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ lágbájá wọ́n fẹ́ gbẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ wà ní ẹ máa mú lọ ìtẹríba kọ́
wàláyì tẹ́ bá ní kò sí pẹ́pẹ́ ìmẹ̀kúnnù máa jẹ́ wàláyì máa jẹ́ alẹ́bùwà Muhammad ní dáwọ́tò mùsùlùmí sọ́jà èpè tẹ́ni abárẹ́ jẹ tó bá sẹ́ direct ni gbogbo ẹ̀yọ́ ọmọ yàwó abájọ wà nílùú Ìbàdàn àwọn onígbà sàmánì kọ̀ọ̀kan ní àmọ́ fi rántí sàmánì kan bàbá wa nsànkẹ́ wá ọ̀rẹ́ wọn jọ ṣe ọba àjẹta àtàná nìbàdàn ọ̀rẹ́ lájọ ṣe ọba àbàdàn jẹ́rí ọ̀rẹ́ lájọ ṣe ọba àbàdàn jàrún ọ̀rẹ́ lájọ ṣe ọba àbàdàn kẹfà ọ̀rẹ́ lájọ ṣe ọba àbàdàn keje ọ̀rẹ́ àti baálẹ̀ ọ̀rẹ́ kí ni Ìbàdàn sọ yọ̀ náà kí ni distance wa gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí bàbá wa lágbẹ́ni àfàgbà bàbá wa lágbàjì àfàgbà àwọn bàbá àtàlẹ́ yìí tí wọ́n ní tẹríba tẹ́ gbogbo ara wọn tí wọ́n fi ṣe dáadáa yìí ìlú Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn sàmánì tó dé yà gbọ́dọ̀ yọ àdásíra wa àwọn eléyìí fẹ́ ayọ̀ àdásíra wa ní yọ torí pé ọba tó débi òní tàn àmọ́ ẹ pè wọ́n padà ìtí ń jẹ́ òun gbéra ìtí ń jẹ́ tẹríba ní tazaluli kẹ́ni tí Ọlọ́run fún ní nǹkan kọ́ mọ́ ìrira ẹ̀ pé ntọ́lọ́run fún mi rí ìtẹríba ni wọ́bọ̀ fùlánù nafsahu wọ́bọ̀ fùlánù nafsahu ìtí ń jẹ́ tẹríba wọ́bọ̀ fùlánù kéèyàn kan ó kórìíra rẹ̀ pé Ọlọ́run kẹ́ bàbá mi kódà ntóníní ìyá mi ntóníní bàbá mi ntóníní wọ́bọ̀ fùlánù nafsahu ọkàn ó mì pé ìkúnlẹ̀ yẹn kọ́ sẹ́gbọ́n ìkúnlẹ̀ ànábì ìkúnlẹ̀ ànábì ìdọ̀bálẹ̀ àmọ́ ntọ́lọ̀ ń pè ní tọ́ bá ti wúra rẹ̀ pé mọ́ ọkàn rẹ̀ nǹkan kí ní tọ́lọ̀ fún ọlọ́ni nígbà ọlọ́run fẹ́ràn yìí ọ̀ṣọ́ ayé dúkìá ayé nígbà tó wá parí oní ọ̀tá àwọn ìlànà gbogbo ta fún yìí so yìí náà lè ní àṣẹ ọmọ ṣàwá àti mìíràn nẹ́sà ayọ̀ máa bá dàrí ọlọ́run yìí ayé ọ̀ṣọ́ nígbà tó wá parí wọ́n mọ̀ ayé àtò dúnìyà ìlà mọ̀tá ògbóró ṣé mọ́tò tí wọ́n gbé ọkùn bẹ̀ ìjọkan sásọ ibi lábájá wa gbádá kọ́ èèyàn lè wọ jàlámíà tó yẹ pé orí ekún ló dé tí ó sì tó ń gbèrágà èèyàn lè kó nú agbádá tó bá ti jẹ́ pé nú ọkàn rẹ̀ láàrin ohun àtọlọ́hun kò ríra rẹ̀ ó fara rẹ̀ kalẹ̀ pé ọjọ́jẹ́ wọn tí wọ́n wọ̀ wọ́n bá afúláàbì nafsa ń wádá án mọ́sàrí bẹ̀nu wọ́n bá nafsa wọ́n bá afúláàbì nafsa wádá án wà udu'an bí dọ́mùnì kẹ́yìn ọwọ́ rẹ̀ ní ọkàn àmì mo ní màbáyì mo tún fi Ọlọ́run tó dá mi búra tọ́ ọba ń bẹ Ọlọ́run èyí a máa jó ń gbèrèga lórí ìbẹ̀ náà nígbà tó bá ti rí rẹ̀ pé after all mo gba Rájàbù mo gba Ṣàbáànù mo gba Ramadan mo tún gba síta sọ̀wán èyí lè dó ń gbèrèga ọ̀jáde ọlọ́rẹ́ ní kẹ́kẹ́ ọ̀jáde àmọ́ mi ti ń sàdúrà náà ni ó ti di ń gbèrèga níjọ́ tó bá ti rí rẹ̀ pé ibi abẹ́lọ́n dé yìí kò wá ní foríjà ẹjẹ́ abẹ́ni lérè pé sàtífíkẹ́tì Rájàbù kọ́ ló ń gbàdá mímọ̀ lóní ni owó lóní ni ipò lóní ni kéèyàn ọmọ wúra rẹ̀ nínú ọkàn kọ́mọ̀ ríra rẹ̀ nírí pé lágbájá tí ń sọ̀rọ̀ yìí o lágbájá tí ń wí nǹkan yìí o ní tí ń sọ jáde ọwọ́ ajẹ́ nǹkan tá a pè é ń fi ń ṣègbéraga ọwọ́ ní ajé tó sàlàyé fún yín pé àdálà á wọ́tàwọ́gbọ́ àrọ̀júlù ìdátàzálúlù wàkíìlà dálà ó ní kọjá pé gbogbo ọjọ́ báyìí máa ń pẹ́ kò sírú ẹ̀ kí wọ́n náà máa wulẹ̀ pé ìjẹ́ bẹ́ẹ̀ lédèrú kí wọ́n náà ń pè ní ìtẹríba nífọ̀síwẹ́wẹ́ wọ́n tariku àtàrùsí wà ìsàárù alìhùmúlì ìsàárù alìhùmúlì bí máa ń tàwọ́dùn rẹ̀ tí a bá lábájá kò sírú ẹ̀ wàkàrà ìyá tó tààrí kọ́ máa wà nínú ọkọ̀ èèyàn kọ́ làbá yọ̀ bá ń pé òun ló tó báyìí astaghfirullah yá fi ìbí ọlọ́run ìníkọ̀ níbi àwọn abọ́ládé yìí abọ́lá ńlé ni ọláwo lọ bá ńlé níbi àwọn abádé yìí anípò kan ní ipò wo ló ní níta ń pè ní ìtẹríba ni síyáàdá ti fi ikrami síyáàdá kọ́ máa lékún nínú alápọ̀lé ẹgbẹ́ bàbá rẹ̀ ọ̀yá abalẹ̀ ẹwọ bá ti gbọ́rọ̀ kalẹ̀ nìsí kéèyàn wá máa lákọmọ́ bàbá ọba onílùú Ìbàdàn kéèyàn máa lákọmọ́ lórí onígbèrágà ní ọ Islam ò pé ọmọ correct gbogbo ẹlẹ́sìn gbogbo onípò gbogbo ẹni tọ́rọ̀ yé tẹ́sí Ọlọ́run bẹ lára wọn kò sí ní kankan tẹ́yìn ó dé gbogbo ẹni tí ń bẹ lábẹ́ kílẹ̀ Yorùbá kó ọmọ làlàáfíà gbogbo ọmọ Ọ̀yọ́ gidi kọ̀sẹ́ nínú rẹ̀ dùn lọ́wọ́ yìí ẹlòmíràn pé kí lọ́kàn ìpápapọ̀ láàlá tó lókè ilẹ̀ ní bọ̀ ìgbéraga ìtọ́ ń pè náà ní sí yára dátó fi lè kọ́ gbogbo ẹni ó wà lórí Facebook lónìí tó ń pè àtẹgbẹ́ bàbá rẹ̀ àtẹgbẹ́ ìyá rẹ̀ kò sí tí ò lè pé ó kálukú
pẹ̀lú freedom èmi náà bá ti mú microphone lọ́wọ́ kò sẹ́ni tí lè yabalẹ̀ níjó onígbèraga ni tó ọba ti ń bẹ níta ń pè ní tẹríba òun náà ni kéèyàn máa lékún nínú ìgbésí ayé rẹ̀ kọjá ẹnìkan tápọ̀ lékún nínú ayé rẹ̀ ọwọ́ ni wà á ń yàtàjá nábì al-insanu al-muba'a bima fi min al-fada'i kéèyàn máa jẹ́ oní ìfi nǹkan ṣe yánràn níbi àwọn lẹ́nu rẹ̀ ní òlẹ́nu mi kọ́ níbi àwọn ọmọ kéwúdé kò sẹ́ni ìdájọ́ tó lè máa tó a bàbá wa onímọ̀ ni bàbá wa onímọ̀ ni bàbá kìnnìkan onímọ̀ ni bálẹ̀ àná ọmọ bá wà rúkọ àyínà fìràhàwọ̀ bí fìràhàwọ̀ sí lọ́lá tó wúndà káàrùn náà nǹkan tó ń tó wú rẹ̀ ń gbóní àlọ́ gbogbo ẹni tó wáyé pé tí ń ríra rẹ̀ nínú ọkàn láàrin ohun àtọ́lọ́wọ́ ń gé fúnra rẹ̀ ríra ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ lò ní gbogbo tí ń bẹ lára rẹ̀ láàrin ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún sọ́gbọ̀n ìṣẹ́jú ní báǹkà lára rẹ̀ mọ́ nítorí pé ìtí ń jẹ́ gbèrágá ìníkéyàn máa fi ṣe fáàrí al-mufakhira bil-jahi wal-mal al-fakhira bil-jahi wal-mal nípa fẹ́ túnlò nínú gbogbo ẹni bá ti ń ṣe yára kódà pẹ̀lú akin ẹ̀mí àwa ní agbára dé yìí bọ́ọ̀ bá ti ẹ̀wú ti fìrà ọ́nà ọ̀rọ̀ tí Abacha ni gbogbo ẹni ọba rántí bábàtà ṣe lu ayé Abacha fúnra ara rẹ̀ iná lórí ẹlọ́ọ̀ká Quran gbogbo tí ò ní jẹ́ kórílẹ̀-èdè yọ lálàáfíà kọ́nà wọn palẹ̀ rẹ̀ mọ́ ìjọ Quran pé iná ló mú tí ìtọ́wà yọ pàdé ọba tọ́dá ni ẹ mọ̀jẹ̀ á fi gbéraga ẹ mọ̀jẹ̀ á fi ba nǹkan yìí jẹ́ àtọ́ba ìlú Ọ̀yọ́ èèyàn gbọ́dọ̀ ní ipò kọ́ mọ́ ríra rẹ̀ tó bá ti di pé lágbájá ó gbéraga kéèyàn náà chẹ́kì ara ẹ̀ tá a bá ń sọ wípé Ọ̀yọ́ Ìbàdàn ìtọ́ pọ́n wa léjù ní ká máa gbégbé àlàáfíà bọ́ gbèsù lọ́yọ̀ọ́ Ìbàdàn lówó rẹ̀ ó ti lẹ́ẹ̀sì jù Ọlọ́run ló sí bẹ́ẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe pọ̀nmọ́ Ìbàdàn ni wọ́n ti tà ń pọ̀ ń tọ̀ Ọ̀yọ́ láti ṣe gààrí Ìbàdàn láti rà ń pọ̀ ń tọ̀ ta ló ṣe bẹ́ẹ̀ Allah bàbá wa ní afẹ́ wo náà bẹ́ẹ̀yàn náà Ìbàdàn náà number 1 Ìbàdàn àtọ̀yọ́ wallahi tallahi bàbá wa bá rí nílùú Ìbàdàn onímọ̀ tó pé kọ̀ọ̀kan ni wọ́n àfáà wa àgbà ni wọ́n ṣe tọba ń wá ìmọ̀ bámú ìbẹ̀ Ìbàdàn tọba dé mahad ọmọ àpẹẹlẹ ẹ̀kọ́ ń bẹ tọ́wọ́ ẹgbẹ́ ti bàǹkà sí ni ọba ń bàdàn kan rìn tọ́wọ́ ẹgbẹ́ ti àdàbí ni ọba ń bàdàn kan rìn tọ́wọ́ ẹgbẹ́ ti ọjà ni ọba ń bàdàn kan rìn tọ́wọ́ ẹgbẹ́ ti owó ni ọba ń bàdàn kan rìn tọ́wọ́ ẹgbẹ́ ti ìkẹni ọba ń bàdàn kan rìn àmọ́ ẹ mọ́ gbàgbé pé kò sí bá ṣe sọ̀tàn Ìbàdàn táà ní sọ̀tọ̀ yọmọ ẹni tí ọba lẹ́mpáyà tó ń pera rẹ̀ ní imperial majesty ẹjẹ́ bí pé ìbò lọ wà Quran ìta ń pè ní ìtẹríba òun náà ní kíni mufakhirata wal mufakhirata gẹ́gẹ́ bí tábà bọ̀ bil mali wal jah kéèyàn máa fi ìdá kan ẹ bá ní ẹ̀dájà sáàpọ̀ ní Ìbàdàn agbo léwo lóde Ìbàdàn tó ní bọ́yọ̀ wa an yata'arraza min al-ijabi wal kibari ní mọ́mọ́ gẹ̀rù kí bọ́tọ́ gómìnà ni wá a lè yọ ọba gómìnà ni wá a lè pààyàn gómìnà ni wá kò sí ìta àlẹ́ ṣe gómìnà Mákindé ìta àlẹ́ ṣe ń bẹ ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ sí tẹ́sọ̀ gbéra gábá ìwọ̀n ọ̀yàn ní ipò ọlá ọ̀fẹ́ ṣùgbùnù ẹ bá ní tó rẹwò bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ kankan ẹ wo gbogbo àwa náà tá ní ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ìta fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àtọ̀yọ́ Ọ̀yọ́ ti wá lóòdì tó ń bá yín sọ̀rọ̀ yìí Ọ̀yọ́ Mèsì ọ̀bẹ́ sọ Ọ̀yọ́ Mèsì má àwọn náà fẹ́ dọba Ọ̀yọ́ Mèsì ọ̀tún òkè aláyọ̀ Mèsì méje bá sọ̀rọ̀ àbí bá a bá wí ápò mẹ́ tó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn náà pé sọ́ọ̀sọ́ ilé iṣẹ́ wo ní bẹ lọ́yọ̀ tí ìgbéraga bá ìwọ ọ̀yàn lẹ́wù wọ́n ní bí olóyè lágbájá tọ̀hún olóyè lágbájá Ọ̀yọ́ Aláàfin làwa wà Àtìbà àwọn òsì lọ́yọ̀ àgọ́ òsì tí ń jágọ́ Ọ̀yọ́ ẹ lọ bẹ̀rẹ̀ tàdádá oníkálukú wa àjọ nàrẹ́bù ni ẹ̀yin méjèèjì tàwà mẹ́ àti ìkíní àti kejì àti rẹ́pù ni àti sẹ́nítọ̀ ni àtàfáà ni àti pásítọ̀ ni àti gbogbo oníkálukú lọ́yọ̀ọ́
tó ní kálukú wá dákẹ́ fẹ́ mú ní tí wọ́n wí nípa àfààní lọ́lọ́lọ́ tó lágbára ní kọ̀rọ̀ tó lágbára aṣọ ọ̀gbẹ́lága yìí ti pọ̀ jù gómìnà díẹ̀díẹ̀ aṣọ ọ̀gbẹ́lága yìí ti pọ̀ jù ẹ̀yin ọba ẹ̀tẹ̀ jánẹ́sì ní ìdákọ̀ bàrákà gbogbo owó tọ́lọ́ ti ríra rẹ̀ nínú wá sí ìpè kí ní ìbọn wí kódà àwọn ọmọ Ọ̀yọ́ náà ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ ètò ẹ̀dì tí wá fẹ́ pọ̀ jù tọba ti arí méjì bá bọ́lọ̀ bá ti ẹ̀sẹ̀ alọ́mọ Ọ̀yọ́ náà àwọn bàbá wa máa fi sàwàdà gbà kadì wọ́n sì dàmọ̀ ọlọ́lá ni tọba ti ríra rẹ̀ pé nǹkan ṣe ń wà sí ìbábọ̀ wí ayéyàtà arúgbó sàmínà ìhìjà ẹni tọba jẹ́ pé ń bá ti ríra rẹ̀ fún jìbù tí ń ṣe mọ́tòmọ́tò àti kò sírù mi ẹ wá já bẹ̀rẹ̀ abákan ní ti ń jẹ́ ìtẹríba ni pé rídọ̀lì ìsáàní bí mọ́ ń sí latin dùnà máa yẹ́sítà ikọ̀ wù wà fọ́lùhù wọ́n mà sí látò ha bí tá ti dúró nínú. iná pẹ̀ ní tẹríba oní rídọ̀lì ìsáàní kọ́mà nìyẹn ó yọnu bí mọ́ ń sí latin lórí àyè kan tó bá bára rẹ̀ Ìbàdàn lówó tọ́pọ̀ àbáyé jiyàn ẹ̀yin náà lẹ́ ń ṣe gómìnà látọ̀dún yìí láàmú adésínà ìlú Ìbàdàn agbákámú ni Ọlọ́run ló gbé kápítọ̀ ọ̀dọ̀ yìí wala tatamannaw ma faddalallahu bihi ba'dakum ala ba'd tó bá fi tí kan gbọ́ wá sí bá ń tó fẹ́ tí kejì gbọ́ ìwọ mú ìfẹ́ ẹnu kú ọ bàbá wa lọ́yọ̀ kan náà pera wọn pé tó ẹ̀gbọ́n náà níbo lèmi náà kù sí àmọ́ gbogbo èèyàn ní ń retí tí ń ṣẹlẹ̀ yìí gbogbo èèyàn ní ń retí pé bàbá wa Ládọjà débẹ̀ yìí ìgbéraga ń bẹnu ayé wọn làwọn èèyàn ń retí ń tẹ́lẹ̀ surprise àwọn èèyàn ní wọ́n pé lè gbà sọ ìgbéraga lẹ̀ torí kò sí ọba kankan tó jẹ gómìnà rí kó tó jọba ilẹ̀ Yorùbá ẹ̀yin làkọ́kọ́ oore ọ̀fẹ́ kan tó lágbára ní tọ́lọ́run yìí fún gbogbo èèyàn ó wá kù bí bàbá wa Ládọjà ó sì lò ó tí a máa ń pẹ́ lágbájá kan jẹ ọba nílẹ̀ Yorùbá ó sì sẹ́nítọ̀ rí ẹ̀yin làkọ́kọ́ ṣe ìjà àkọ́kọ́ sẹ́nítọ̀ yìí oore ló mú wọn ní àbábúrú ẹ̀bìrà yìí so ọtúnlẹ̀ Yorùbá ká ní àbúsopọ̀ ọ̀dà Ọ̀yọ́ àti Ìbàdàn tẹ́ ti ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ọ̀dà pọ̀ ní àbọ̀dàrú ẹ̀yẹra yìí ìta pẹ̀ ní tẹríba ó náà ní kí ni rídọ̀lì ìsáàní bí máa ń sí làtínú kọ́mà nìyàn yọmú sí ààyè tó bá wà kọ́mà àràjú máa ń tí èsè tiẹ̀ Ìbàdàn lówó lọ́wọ́ Ìbàdàn ní jẹ gómìnà àmọ́ kò sí ti ń jẹ́ Imperial Majesty Ìbàdàn kò sí ti ń jẹ́ Imperial Majesty Ògbómọ̀ṣọ́ ẹlágbára fún ààrẹ sí wa àmọ́ wallahi tẹ́bá tó ẹ̀ lè mú jẹ kí ọba wa láàfin náà owó ráwọn gbọ́dọ̀ àwọn pẹ̀lú kù sí ọ̀rọ̀ eléyìí èèyàn lè bẹ́lò ní ìjà tí ó mú jẹ ọlọ́mọdé àárín tọ́jú àti bàdó fi jà nítorí wípé agbóoléwò ọba àlú wa lánàá bàbá Sálíù ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún bàbá wa Bárí tọ́jà fáwọn àgbà ìmáàmù àná nìbàdàn ọmọ ilé ìmáàmù akéwùgbẹ̀rú ni wọ́n àbáwá ìmáàmù àná nìbàdàn wọn àmọ́ ṣe mítínì ọlọ́mọ ilé lọ́yọ̀ Aláàfin ìmáàmù àná ni o àtọ́ ìbù tẹ́rí ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ni o akéwùgbẹ̀rú Ọ̀yọ́ yìí náà ni o kìí ṣe ọdún 15 o kìí ṣe 20 ọdún o ìmáàmù àná tó jẹ kí ìmáàmù ò ní o tó jẹ ọmọ ilé ìmáàmù Ọ̀yọ́ ni lákéwùgbẹ̀rú àbáwá lágbèrè bàbá wa ìmáàmù àgbà àná wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àjọṣe títí ń bẹ gbogbo ta wáwí ní ń bẹ lákọọ́lẹ̀ o ṣe ok ẹ wà yọ ọba àná nìbàdàn àti ìmáàmù àná nìbàdàn ẹ yọ kò lóǹkàn ètí ń jẹ́ ìtẹríba ilé kéèyàn yọnu sí ìtọ́nà fún bímọ sí láti ń dúnà máa yẹ́sítà ikọ̀ ọ̀fọ́lù wọ́n mọ̀ sí láti wá ìwọ̀n kọ́kọ́ jẹ́ pé tí ọ̀jẹ́ nǹkan tiẹ̀ tí ẹ bá ń lọ ọmọ pínkè ìṣẹ́ tèmi ojú kò wọ́n ní àwọn afáwa kò sí tí ẹ bọ́lọ́ ọba sọ tí ò ní rí bẹ́ẹ̀ tètè dọ̀rọ̀ yẹn dápadà sí ẹlẹ́nu àwùjọ bìlá ìlà ṣẹ̀tọ́ tí ń jẹ́ gbìyànjú àgbà torí pé tí èsì tiẹ̀ mọ́ yẹ́sítà tí èsì ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kí wọ́n máa tì í sáré ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ni wọ́n máa gbọ́dọ̀ sírú ẹ̀ ọlọ́run ọba ní máa ń tí túnmí nàlẹ̀ ẹ̀yìn mi ìlà àkọ̀lẹ̀ tẹ́lábẹ́lábájá makẹ́wò ọmọ akẹ́wò gan láti ìdí ó délẹ̀ ẹ bá ti yin àwọn ẹni ọlọ́run abásálá wọn ni ọlọ́run mẹ́gbà wa mú lórí tí ẹ ń wí o ìgbéraga àwọn àfáà kan tó ní etí ń jẹ́ ìtẹríba ó náà ni ìzẹ̀háru tanasuli anil martabatin liman yuradu wa ta'zimuhu wa qila huwa ta'zim min fawqahu la fadliha ẹni alẹ́pẹ̀ ló tẹríba ilẹ̀ ni tí wọ́n ń gbé tí kò sí lọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń yìn náà gbogbo tẹ́lẹ̀mí ti kọ́ láyé ojú ọmọ ọgbọ̀n lọ
tó fi dì sí wallahi ni mo mú tọ́kì mo sì gbé ọlọ́run tó mo fẹ́ mú tí fi pàdé ọlọ́run tó bá ti rí pòpẹ́ tọkọ tó bá ní gbéraga tó bá ti rọ́bà àlùkọ tó bá ní gbéraga tó bá ti rí ìmáàmù kan tó bá ní gbéraga tó bá ti rí ẹni ńlá kan tó bá ní gbéraga tó bá ti rí ìmáàmù kan tó bá ní gbéraga ẹni tọ́kàn rẹ̀ ọlọ́run lè gbé yàn gátàwọn èèyàn máa gbéga gbogbo tá a wá kàálẹ̀ yìí èèyàn ní gbéraga tí bá ń sòdodo èèyàn ní gbéraga tí bá ń béèrè ẹ̀tọ́ rẹ̀ èèyàn ní gbéraga tí bá ń sòdodo at-taqwa ahuna tó bá ti wúra rẹ̀ pé àwọn èèyàn kan ń wí ní ìmẹ́kọ́ mú pẹ́lá níbẹ̀ ò ní gbéraga ọlọ́run dá ẹlòmíì gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ tútù ní gbogbo wa Sàtánì àti wo lórí ibú ní bẹnu ayé rẹ̀ ìwọ ni wá yẹra rẹ̀ wò wípé só ń gbéraga ni mí àbí onítẹríba ní agbára ọlọ́run wọn tó dijọ́ mẹ́jọ á tẹ̀síwájú láti mú kí ọlọ́run wí nípa àtẹríba aburú wo lọ́lọ́run ni wọ́n máa bẹ fún gbéraga. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ ọmọ. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní